I'm telling you, you don't want to see me to dodge bullets. See why they say. Ọ̀gá èyí tẹ gbé fún yín mo fẹ́ yọ jáde mo fẹ́ jù sí ìgbà nígbà tẹ ẹ wọ ọ̀gá bóyá jáde báyìí ó mú òkúta ó mú gò báyìí ó ní ẹ̀yin bọ̀ náà kò sá ìbọn bí márùn ló mú kó tó ṣe báyìí kó tó ṣe ò sáyẹn pé nǹkan bá lára wà láì. ọpẹ́ o ọ̀gá mi àdá. Okay, good. Are you hearing? Oh yeah, let us lift him. Ọ̀gá nígbà o successful operation nígbà fún ọ. Ọ̀gá nǹkan tẹ́ sọ lánàá exactly gangan bóyá ṣe ẹ wò ńgbà tí ojúgbò wá pè wá báyìí tó bẹ̀yà ni ó ṣẹ̀ṣẹ̀ yìí. Oya let's go. Ó tẹ́ bọ́lá ẹ̀ ó tẹ̀ sọ ẹ̀yìn bọ́lá. Dáramọ́lá ó ní ẹ̀yìn bọ́ náà. Ó lè yìnbọn kó wọ́n lè yìnbọn yìí. Ó tó ṣe ọ̀sán ìfẹ́ ìfà mú ó tó fa ìfọ̀fà yẹn. Ó bá yẹ kó fi mọ débi yìí báyìí. Movement. Adákan lè yìí o, adákan ló gbé sí mi báyìí o. Ó fẹ́ jẹ adìyẹ. Adákan ló wà lókè ẹ. Ẹ wo orí yìí. Kọ́ wa mẹ́rin. Ọ̀gá